Ogún pínpín. Kí là ń pè lógún? Ogún ni gbogbo dúkìá tí olóògbé kan tó fi ílẹ̀ sáyé lọ. Lára ogún òhun ni ìyàwó. Ara ogún lọmọ tó kéré tí wọ́n ń pè lọ́mọ àjẹmógún. Ara ogún òhun ni dúkìá bí owó, bí aṣọ, bí ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, gbogbo nǹkan àtilẹ̀ àtilé, àwọn ogún tí Yorùbá pín nù. Àlàyé dọ́in la sopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀. Ogún Yorùbá bá ní bógún bá jẹ lọ ọgbà ó jẹ bọ̀. Ohun tá à ń pè lógún jíjẹ tàbí ogún pínpín nílẹ̀ Yorùbá, ọ̀kan lára àṣà Yorùbá ni. Torí tó bá ti di bárakú fún ìran kan tàbí ẹ̀yà kan là ń pè láṣà. Ọ̀nà tí Yorùbá sì ń gbà pín ogún ó yàtọ̀ sí ìlànà tí àwọn ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn Mùsùlùmí là kalẹ̀. Ìlànà bàbá wa fi sọ wípé ká tó sòòṣà à ń sòóṣá, kéégún ọdún tó dé kọ̀rú ń jáde. Kó tó di pé àwọn ẹ̀sìn méjèèjì wọ̀nyí tó kèrè dé, àwọn bàbá wa ní ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń ṣe tó fi ń tùbà tó fi ń tùṣẹ. Ogún pínpín. Kí là ń pè lógún? Ogún ni gbogbo dúkìá tí olóògbé kan tó fi ílẹ̀ sáyé lọ. Lára ogún òhun ni ìyàwó. Ara ogún lọmọ tó kéré tí wọ́n ń pè lọ́mọ àjẹmógún. Ara ogún òhun ni dúkìá bí owó, bí aṣọ, bí ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, gbogbo nǹkan àtilẹ̀ àtilé, àwọn ogún tí Yorùbá pín nù. Ọ̀nà wo ni Yorùbá ń gbà pín ogún láyé àtijọ́? Ìdí igi tó bá jẹ́ obìnrin 6 ni olóògbé fi sáyé lọ, ọ̀nà 6 tó sì jẹ́ pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló bímọ, ọ̀nà 6 ni wọ́n ó pín gbogbo dúkìá sí. Tó bá jẹ́ pé 5 péré ló bímọ tọ́kan ò ṣabiyamọ, ọ̀nà 5 ni wọ́n ó pín ogún sí o. Ẹni tí ò ṣabiyamọ kò lérè nílé ọkọ o. Ọlọ́mọ ló lọkọ o, kì í ṣọlọ́bẹ̀. Ìdí igi tá a wá ń wí yìí, Yorùbá kì í píngún fún ìyá ọmọ o. Àwọn ọmọ òkú ni wọ́n ó dúró tì í ní sọ̀rísọ̀rí ìyá wọn. Yorùbá yìí sì jẹ́ kí àwọn ọmọ ìjọ tí wọ́n ó píngún kó má di pé wọ́n ń lébú ara wọn. Àwọn àgbà tó jẹ́ baálé ni wọ́n ó ké síra wọn. Tó bá kọ̀la ni wọ́n kàn sọ fún àwọn ọmọ pé tò, ọ̀rọ̀ pàtàkì kan wà o tá a fẹ́ sọ lójú orì lọ́dọ̀ baálé. Torí wọ́n mọ̀ pé táwọn bá ti tẹ̀ wọ́n lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀yìn tí wọ́n ti gbọ́, wọ́n lè máa lọ dọdẹ ara wọn, wọ́n lè máa lọ ṣàgùn burúkú síra wọn. Ìgbà tó bá di àárọ̀ ọjọ́ yìí, òní baálé ó fi ọ̀rọ̀ sẹ́nu ọkùnrin kan. Òní ó sọ fún wa wípé tó, aṣetolúgbọ́n kò buwárú, aṣetàrẹ̀sà kò yẹ̀ wá lẹ́sẹ̀ yín o. A fẹ́ sọ̀rọ̀ ti bàbá yín náà báyìí lónìí. Gbogbo ohun tó fi ayé lọ àléyajúlẹ̀ kó bàjẹ́. Dandan ni ká ṣètò bẹ́yìn ọmọ rẹ̀ ó ti tẹ̀síwájú. Ìwúre wa ni pé bí bàbá yín kọjú sí, k'Ọlọ́run jẹ́ ó dáa, ẹ̀yìn tó filẹ̀ náà kó sì má bàjẹ́. Kẹ́yìn yìí ọmọ àmọ́ bá bàjẹ́, òun la fi jókòó lónìí. Ṣáájú ọjọ́ tí wọ́n ó jókòó yìí, àwọn baálé àtàwọn àgbà tó kù nílé, wọ́n ó ti dáfá, wọ́n ó ti tabo èṣù. Torí pé àwọn babaláwo wọ́n ní tútù mádìẹ bàjẹ́ ìwòwò sádìẹ yẹ̀gbẹ̀yẹ̀gbẹ̀. Adé á fẹ́ bú ẹ̀yìn tí sọmọ ìyá ogun. Torí ẹ̀bù ẹ̀yìn ni kọ́ mọ́ bá yí wọn lọ́wọ́. Torí táburú bá ṣẹlẹ̀, baálé náà ni wọ́n dá gbogbo ẹ̀rí lórí. Wọ́n ní lásìkò tó jẹ baálé ni nǹkan ń dàrú. Wọ́n ó ti bi Ifá léèrè pé tó, ogún lágbájá tá a fẹ́ pín, á pín ni, kò séwu, kò sí wàhálà, kò síjà, kò síta. Ètùtù tí wọ́n bá ní wọ́n ó ṣe, wọ́n ó sì ṣe. Lẹ́yìn náà lẹni ẹni tó wá sọ̀rọ̀ tó wúre fún ọmọ wọn, táwọn ọmọ náà ṣàdúrà tí wọ́n sàmí àdúrà, òní ó wá pín ogún yìí. Owó wọ́n ó pín sí iye ọ̀nà tọ́kan ò ní jù kan. Kò sí pé ẹnìkan bímọ 8, ẹnìkan bí 2, nǹkan kan náà ìdí igi ni wọ́n ó fi pín. Ó wù lọ́sàbíamọ 5, ó wù tẹ̀ lọ́sàbíamọ 2. Bó bímọ ẹyọ kan tó bá ti lè bímọ, wọ́n ń pín ogún fún ọmọ rẹ̀. Wọ́n ṣà dúkìá yìí bó ṣaṣọ, bó ṣe ọ̀ṣọ́ ara, wọ́n ó pín lórí ara wọn lọ nínú ilé. Bí gbogbo wọn jókòó sí, wọ́n ó tún pe ẹlòmíì pé kó yẹ̀ wò yípo, ṣé kò fi ibì kan ju ibì kan lọ.
lẹ́yìn tí wọ́n bá ti ṣèyí tán ni wọ́n ó pe àgbà ọmọ tọ́jú ọmọ ìyálé láyé pé ìyálé ló kọ́kọ́ bímọ òun náà wọ́n ó pè ọmọ rẹ̀ tó já sojú àwọn yòókù ni ó dìde yóò sì kó kan tó wù ẹnì kejì náà ó dìde títí tí ó fi kárí iye àwọn obìnrin àwọn ọmọ ní ọ̀lọ́ kó nǹkan wọn nígbà wọ́n bá dẹ́wọ́ ìyá wọn tán bó ti wù kí wọ́n jọ pín láàrin ara wọn wọ́n ní gbẹ̀dẹ̀ bí ogún ìyá ànínilá bí ogún bàbá lẹ́yìn tí wọ́n bá ṣe ogún pínpín tilẹ̀ àbí ti owó tán okòógún ilé bọ́jẹ́lé ojúlé mẹ́fà ni wọ́n ó pín tí ó kárí wọn àìpé ìyàwó mẹ́fà ni ó mú yàrá kọ̀ọ̀kan ìyàwó mẹ́ta sì ni wọ́n ó sápin tí òfin ní síjà yàrá tó ń kálukú bá mú bó gbé bẹ̀ ní o bó fi rẹ́ǹtì ní o bó bá ti wù kó ṣe ṣùgbọ́n tìfẹ́ bá ń bẹ láàrin wọn ilé bẹ́ẹ̀ bá ṣí àwọn náà wọ́n ó tún jọ máa dáwó wọ́n jọ máa tún ṣe Yorùbá è pín ogún ilẹ̀ láyé àtijọ́ ìdí ni pé wọ́n gbàgbọ́ pé mọ̀lẹ́bí ló nílẹ̀ kì í ṣẹ̀yọ ẹnìkan mo yìí kàn sọ pé àwọn pín wọn ó pín ṣùgbọ́n kọ́mọ̀dé pé àwọn èèyàn kàn máa lọ ṣe tó wù wọ́n torí igi eléso gbogbo tó wà lóko wọn ó ti rin oko wọn ó ti wò ó bóyá kòkó ni kọfí ni ọ̀pẹ ni obì ni wọn ó ti rin gbogbo oko yìí iye sáré oko tó jẹ́ wọn ó ti pín wọn ó wàá ti wò ó torí Yorùbá ń gbà wọn ọmọ tí wọn bá rí i pé ọjà akíkanjú wọn ò ní fẹ́ kíṣẹ́ òkú ọ̀run ó bàjẹ́ oko ibi tí dúkìá tó ṣe bá wà àwọn èèpẹ̀ fọ̀lẹ́ ọmọ torí tí wọn bá fún tàbẹ́ni tínú òbí rẹ̀ ọ̀bá dùn sí lójú ayé àárín òṣùpá mẹ́ta ogún oòrùn tàbọ́dún mẹ́ta yóò rùn ṣùgbọ́n wọn ó pín wọn wàá wá àwọn nǹkan tí kì í yípo lójú kan bí odò bí igi àtòrì bí igi pèrègún gbogbo irúfẹ́ àwọn nǹkan yìí àwọn ni wọn ó fi ṣe ààlà pẹ̀tọ́ gbogbo ilẹ̀ bàbá yín rèé o àti pín sọ́nà méjì o ìyàwó méjì náà ló bímọ fún o ẹnìkíní ó mú tó wù ẹnìkejì ó mú oko pápá wọn ó pín oko ogbó wọn ó pín bí wọn lóko létílé bí wọn lóko wájú lẹ́gàn gbogbo ẹ̀ ni wọn ó pín tí ò sì ní síjà tí ò ní síta torí ẹnikẹ́ni ò gbọdọ̀ bá baálé jiyàn ṣùgbọ́n tá a bá wá ríbi tí wọ́n gbé pín ogún tí húnúhúnú bá wà láàrin àwọn ọmọ síra wọn tí Yorùbá ó ṣe ni pé ará ọ̀run ló kù tí ó wà bá wọn dájọ́ o kí lará ọ̀run tí ó bá wọn dájọ́ òun léégún ọ̀kánkán nú ọmọ ilé òkú òkú lè mẹni ó wà lábẹ́ ẹ̀kú wọ́n sì gbàgbọ́ wípé ẹni bá jará ọ̀run yàn ó ṣe tán tó fẹ́ lọ ibi tí bàbá rẹ̀ lọ nù nígbà tí ẹni ẹ̀ wá ti pín wọ́n lè ní bóyá ìjà tí ń bẹ láàrin àwọn àti bàbá alágbájá ẹ̀yin ló ṣe pé kó báwọn ẹ̀yin ibì kan kinní kan pọ̀ níbì kan ṣe bóun kọ́ ló fi lé yín lọ ebó ń kálukú ló mú ibi tó wù ú ẹni ó sì wà wájú náà ní ó kọ́kọ́ mú tí ẹ bá ti á rí i pé ó ń dàrú eégún ní ọ̀bọ̀n yanjú ẹ̀ kò sì sẹ́ni tí ò ní gbà ibi tí eégún bá ti pín sí bẹ́ẹ̀ ni wọn ó gbà bákan náà lára ogún pípín tá à ń sọ yìí ó ní àwọn ọmọ àjẹmógún irú àwọn wo là ń pè lọ́mọ àjẹmógún àwọn làwọn tí wọ́n kéré bóyá ìyá tí wọ́n ṣẹ̀ wọlé ọkọ tí wọn ò tí ì lè dógún pín wọn ò tí ì lè ṣàmójútó ogún bàbá wọn ibi tí opó ṣíṣú ti wáyé nù Yorùbá ní àní kó adìẹ lé káwá dẹ̀yìn rẹ̀ sáàtàn wọn ó mòrú obìnrin wọn ó ṣètò ẹni tí ó sùn lópó láàrin àwọn àbúrò ọkọ ẹ má jà gbàgbé pé ńlẹ̀ Yorùbá àgbà yìí súpó àbúrò ló lóore ọ̀fẹ́ láti súpó ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó wọlé sùn ọmọ lè súpó bàbá tá a bá rọ́mọ tó ti bàlágà tó ti fẹ́ ni obìnrin nínú ọmọ òkú ó lè fẹ́ ìyàwó kékeré bàbá rẹ̀ irú ọmọ tó wá kéré tíyàwó ń ṣẹ̀ṣẹ̀ bí òun ẹ̀tọ́ tó yẹ kọ́ ọmọ wọn gbà ọmọ tó sùyà rẹ̀ lópó ni wọn ó kó lé lọ́wọ́ la fi ń pè ní ọmọ àjẹmógún orúkọ ẹni tọ́sẹ̀ mọ́ ọ̀dọ̀ ni ọmọ jẹ́ òní ọ̀tọ́jú ẹ̀ títí òun náà sì ní bàbá rẹ̀ tòpó náà sì rèé àbúrò ọkọ lè tó mẹ́ta tó jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n wọn ń wù gbogbo wọn tí ìbá ti ṣe pẹ̀lú ẹnìkan lọ́lẹ́tọ̀ọ́ àti súpó dandan nìkan sá orin tàbí ká lọ gba fìlà ẹnìkọ̀ọ̀kan wọn táwọn obìnrin wọ̀nyí ti mọ̀mọ̀ wọn èyí tó ń kálukú bá mú àjẹpẹ́ ẹni tó yàn láti ìgbà kó súpó òun nu òbí a sì máa tó dájà alẹ̀ táwọn èèyàn á ní pé ó ní láti jẹ́ pé wọ́n ti nífẹ̀ẹ́ kọ̀kọ̀ síra wọn tàbí kó jẹ́ pé ó ti ń wù wọ́n lọ́kàn tẹ́lẹ̀ láti sùúrù ẹni bẹ́ẹ̀ lópó ṣùgbọ́n Yorùbá ó ṣàṣe tí ò fi ní síjà tí ò fi ní síta bí Yorùbá ṣe é pín ogún nù
tí òkú bá kú létí ibojì náà wọn ó ti béèrè lẹ́ẹ̀mẹ́ta ni ta ló jẹ lágbájá lówó, ta ló jẹ lówó, ta ló jẹ lówó. Gbogbo ẹni bá jẹ lówó láàrin ọ̀rẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́, torí wọ́n gbàgbọ́ pé ẹnikẹ́ni tó bá parọ́ mọ́kú ibi tó lọ láàrin ijọ́ méje òun náà lọ bá. Tó bá sì jẹ́ pé wọn ò rẹ́ni tó jẹ òkú lówó ṣùgbọ́n ta lòkú jẹ lówó, táwọn èèyàn bá jáde pé tó iye báyìí lòkú ọ̀run jẹ àwọn o, tó bá ti kọjá ní tí wọ́n lè yá fífọ́n ọmọ, dandan ni pé bí wọ́n ṣe pín dúkìá owó tó fi ilẹ̀ àtaṣọ, iye ọ̀nà náà wọn ó pín iye gbèsè tí bàbá wọn jẹ sí, igun kọ̀ọ̀kan náà ni ó sì mójútó. Bóyá òṣùpá kan wọn ó dà fún ẹni kan fi wówó nǹkan fi dá, gbogbo wọn náà ni ó dájọ́, torí bí wọ́n ṣe jẹ adùn náà wọn ó jẹ kòrò. Bí Yorùbá ṣe pín ogún láyé àtijọ́ nù, kó tó di pé ọ̀làjú dé tẹ́ni olóògbé gangan ń kọ ìwé lẹ̀ wípé báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣogún mi lẹ́yìn mi, kò sí ń tọ́jọ́ láyé àtijọ́. Àlàyé dọ́yìn lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀. Fún òye kíkún lórí àṣà Yorùbá, fún ìlanilọ́yẹ̀, fún ẹ̀kọ́ àmọ̀dúnjú àti àlàyé tó kún rẹ́rẹ́ lórí àṣà àti ìṣe Yorùbá, mo rọ̀ wá ẹ jẹ́ á máa wo Alálàyé Network lórí YouTube. Olódùmarè kò ní padà lẹ́yìn yín. Ẹ ṣé o.